A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ olùfijìn ilẹ̀ òkèèrè Amnesty International sọ wípé àpapọ̀ iye àwọn tí ó wà ní àtìmọ́lé lórí ẹ̀sùn ìfẹ̀hónúhàn fún EndSARS tí ó wáyé ní ọdún 2020 jẹ́ 15. Lónìí ọjọ́ Ẹtì ni àjọ yìí sọ eléyìí nínú àtẹ̀jáde orí ẹ̀rọ alátagbà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùfẹ̀hónúhàn ni ó wà ní ọgbà ìwà àtúnṣe Kirikiri àti Ìkòyí ní ìpínlẹ̀ Èkó láìsí ìgbẹ́jọ́. Bákan náà ni àjọ yìí fi ẹ̀sùn kan àwọn aláṣẹ wípé wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn bíi olè, níní ohun ìjà olóró àti ìpànìyàn kan àwọn wọ̀nyí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ adarí àjọ Amnesty lórílẹ̀‐èdè Nàìjíríà Isa Sanusi, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn aláṣẹ ilẹ̀ Nàìjíríà kò ka ẹ̀tọ́ ọmọnìyàn kún. Ọdún 3 lọ́gbà ẹ̀wọ̀n láìsí ìgbẹ́jọ́ kò bójúmu tó. Ó ṣàfihàn wípé ìjọba kò fi ààyè gba ìlànà òfin, fún ìdí èyí kí wọ́n yọ̀ǹda àwọn wọ̀nyí kíákíá láìsí tàbí ṣùgbọ́n. Ó ṣe àkọọ́lẹ̀ orúkọ àwọn 7 tí wọ́n kópa nínú ìfẹ̀hónúhàn EndSARS. Àwọn ni Daniel Joel Igbo, Sodiq Adigun, Sunday Okoro, Olumide Fatai, Olúwọlé Isa, Shehu Anas àti Akínníran Oyètákin tí wọ́n wà ní Kirikiri, nígbà tí àwọn 8 mìíràn tí orúkọ wọn ń jẹ́ Ṣẹ́gun Adéníyì, Ọ̀nàrà Òdì, Jeremiah Lucky, Gideon Ikujoma, Irínyẹmí Ọlọ́runwáńbẹ̀, Quadri Azeez, Ọlámídé Lékan àti Sadiq Rilwan wà ní ọgbà ìwà àtúnṣe Ìkòyí láìsí ìgbẹ́jọ́ láti ọdún 3 sẹ́yìn. Ọ̀kan lára àwọn tí wọ́n fi sí àhámọ́, Daniel Joel Igbo, ará ilẹ̀ Benin, ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú òun nínú oṣù kẹwàá ọdún 2020. Ó sọ fún àjọ Amnesty wípé wọ́n fi òun sí àhámọ́ ní àgọ́ ọlọ́pàá Babish, ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní Pàǹtí àti ẹ̀ka SARS tí ó wà ní Ìkẹjà. Ó ní láti ọdún 3 yìí ni wọ́n ti fi òun sí àhámọ́ láìsí ìgbẹ́jọ́ tí ẹnikẹ́ni kò sì gbé òun relé ẹjọ́. Bákan náà ni Sodiq Adigun sọ wípé ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn Pàǹtí ni òun kọ́kọ́ wà. Ó ní kí ìjọba yọ̀ǹda òun nítorí òun kò jẹ̀bi, wọ́n ti da ìrìn àjò òun rú, òun sì nílò ìyọ̀ǹda. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìpínlẹ̀ Ondo ti bu ẹnu àtẹ́ lu bí gómìnà Rotimi Akeredolu ṣe takété sí ìpínlẹ̀ mìíràn máa ṣèjọba. Oṣù tí ó kọjá ni gómìnà Akeredolu padà dé láti ìsinmi ìrìnàjò ìlera ní orílẹ̀-èdè Jámánì. Láti ìgbà náà ni ó ti ń fi ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣebùgbé. Ìgbésẹ̀ yìí ti fa awuyewuye lóríṣiríṣi láàrin ìpínlẹ̀. Síwájú àkókò yìí ni àwọn ẹgbẹ́ ọ̀dọ́ PDP ti kọ́kọ́ fún un ní gbèdéke ọjọ́ 3 láti fi padà sáàrin ìlú. Ọjọ́ 3 ọ̀hún tẹnubẹ́po lánàá Ọjọ́bọ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ lónìí ní olú ìlú ọ́fíìsì ẹgbẹ́ PDP tí ó wà ní ìlú Àkúrẹ́, adarí ọ̀dọ́ Ọ̀gbẹ́ni Olúyìtáyọ̀ sọ wípé ẹgbẹ́ yìí yóò gbé ìgbésẹ̀ ìlànà òfin tako gómìnà bí ó bá kọ̀ láti padà sí ìpínlẹ̀. Ó ní ó ṣe pàtàkì kí ilé ìgbìmọ̀ fi ẹsẹ̀ òfin yìí múlẹ̀ fún àǹfààní gbogbo ènìyàn, kí ìjọba ìpínlẹ̀ lè ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́. Ṣùgbọ́n bí ilé ìgbìmọ̀ bá wá kọ̀ láti ṣe ohunkóhun lé lórí, àwọn kò ní kọ̀ láti tọpasẹ̀ ìlànà òfin fún èròǹgbà wọn. Ó tẹ̀síwájú wípé ó jẹ́ ọ̀kan lára ẹ̀tọ́ ọmọnìyàn láti fọ́nká sí gbòòrò ṣe ìfẹ̀hónúhàn. Ó ní ohun tí àwọn ń béèrè kò le rárá. Àwọn kò lè ní gómìnà tí ó kọ̀ láti bá ará ìlú rẹ̀ sọ̀rọ̀ láti ìgbà tí ó ti dé láti ìrìnàjò ọlọ́jọ́ gbọgbọrọ. Bí ó bá jẹ́ wípé lóòótọ́ ni ara rẹ̀ ti yá, kí ó bóde wá sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn adarí ẹgbẹ́ ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) bu ẹnu àtẹ́ lu ìpè yìí láti ọ̀dọ̀ ẹgbẹ́ PDP. Adarí ọ̀dọ́ APC Gúúsù Ìwọ̀ Oòrùn, Ọ̀gbẹ́ni Lawal Kọ́ládé, tí ó ṣaṣojú àwọn adarí ọ̀dọ́ tó kù ní ẹkùn Àkúrẹ́, ṣe àpèjúwe PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí ìpòrúru ọkàn ti bá nítorí wọ́n ń kú lọ ní ìpínlẹ̀.
ó ní kò sí àní-àní wípé ọ̀pọ̀lọpọ̀ ará ìpínlẹ̀ Ondo ni ó nífẹ̀ẹ́ sí Akérédolú pẹ̀lú gbogbo àtìlẹ́yìn tí wọ́n ṣe fún un nígbà ìdìbò àti àdúrà tí wọ́n ṣe fún un nígbà tí ó wà lórí àkéte àìsàn. Ó ní kò mú ọpọlọ dání kí PDP ìpínlẹ̀ máa pè fún ìkọ̀wé fiṣẹ́ sílẹ̀ tàbí ìyọninípò láti ọ̀dọ̀ ilé ìgbìmọ̀. Ó tẹ̀síwájú wípé ìpinnu gómìnà Akérédolú láti sinmi dáadáa kí iṣẹ́ tó bẹ̀rẹ̀ ní pẹrẹwu jẹ́ ìjẹ́rìísí ìwà ẹ̀dá, nítorí èyí kò yọ adarí sílẹ̀ láti má ní ìsinmi nítorí ẹlẹ́ran ara ni gbogbo wa. Àwọn sì ní ìgbàgbọ́ wípé okun rẹ̀ yóò padà bọ̀ sípò láti lè darapọ̀ mọ́ àwọn ará ìlú ìpínlẹ̀ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Dókítà olùṣèwádìí ẹ̀yà ara pathologist láti iléèwé gíga ìkọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Èkó akàwégboyè Sunday Ṣóyẹmí ti sọ lónìí ọjọ́ Ẹtì wípé ohun tí ó fa sábàbí ikú ọ̀dọ́mọbìnrin Olúwabámiṣé Àyánwọlé ẹni ọdún 22 ní ìfarapa láti orí. Dókítà yìí pèsè ẹ̀rí yìí ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Tafawa Balewa Square níbi ìgbẹ́jọ́ lórí dẹ́rẹ́bà ọkọ̀ akérò bọ̀gìnnì BRT Andrew Ominikoran. Ominikoran ló ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ìfipábánilò àti ìṣekúpa Àyánwọlé. Dókítà Ṣóyẹmí sọ wípé lẹ́yìn àyẹ̀wò sí inú àti ìta òkú olóògbé yìí ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọgbẹ́ inú ni ó fa sábàbí ikú Àyánwọlé. Ṣóyẹmí sọ fún ilé-ẹjọ́ wípé àwọn kọ́kọ́ ẹ̀ńbámú òkú olóògbé. Ó ní òun ṣàkíyèsí àpá ní ẹ̀yìn orí àti etí ọ̀tún. Bákan náà ni ó ṣàkíyèsí egbò ńlá ní ìpàkọ́ rẹ̀ pẹ̀lú ìgúnpá rẹ̀. Gbogbo àkíyèsí yìí jẹ́ ti àyẹ̀wò ìta. Lẹ́yìn tí wọ́n là á ni ó ṣe àkíyèsí ipa ẹ̀jẹ̀ tí ó ṣàn lọ sí ọpọlọ rẹ̀. Àkíyèsí yìí wà ní iwájú àti ẹ̀yìn ọpọlọ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àpá ni ó wà ní egungun ọpọlọ rẹ̀ tí ó túmọ̀ sí wípé eegun yìí pín sí ọ̀nà méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Ṣóyẹmí tí í ṣe ẹlẹ́rìí kẹsàn-án àti tí ó gbẹ̀yìn sọ fún ilé-ẹjọ́ wípé a lè dá ẹ̀bi ikú ọ̀dọ́mọbìnrin yìí ru ọgbẹ́ tó jinú. Lẹ́yìn gbogbo atótónu dókítà ni adájọ́ Sherifat Ṣónáìkẹ́ fi ìdájọ́ sí ọjọ́ 2 oṣù kọkànlá. Ominikoran ni ó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó 5 tí ó dá lórí ìfipábánilò àti ìpànìyàn tí ìjọba ìpínlẹ̀ Èkó fi kàn án. Abánirojọ́ sọ fún ilé-ẹjọ́ wípé Ominikoran pàdé àmọ̀pọ̀ pẹ̀lú àwọn kan tí wọ́n ti júbà ìhòòhò láti fipá ní àjọṣepọ̀ tí wọ́n tún pa Olúwabámiṣé Àyánwọlé tí í ṣe èrò ọkọ̀ BRT tí Ominikoran ń wà. Abánirojọ́ fi kún un wípé afurasí ní àjọṣepọ̀ pẹ̀lú Àyánwọlé láì gba àṣẹ lọ́wọ́ rẹ̀ kí ó tó pa á ní bíi aago 7 ìrọ̀lẹ́ láàrin òpópónà Lekki-Ajah sí Carter Bridge ní ọjọ́ 26 oṣù kejì ọdún 2022. Bákan náà ni ó ṣe àfisùn wípé afẹ̀sùnkàn pẹ̀lú àwọn kan tí wọ́n ti na pápá bora tí Àyánwọlé bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ lórí eré láàrin ojúnà Lekki sí Ajah sí Carter Bridge, ṣùgbọ́n afẹ̀sùnkàn ẹni ọdún 52 yìí bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.